السلام عليكم ورحمة الله وبركاته. أرجو فلان هو أطرقات جفن النبي محمد صلى الله عليه وسلم. Ẹ̀rí ilé tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí kìí ṣe kí mo torí ohun méjì jáde wá bí kò ṣe pé ní liqawmin qad yulqi ash-shaytanu fi qulubihim min hadha al-amri shubha. Àwọn ẹ̀dá kan bẹ nínú mùsùlùmí tó ṣe wípé ní ká sọ pé orí fẹ́ǹsì ni wọ́n wà. Àwọn kan dẹ̀ bẹ́ẹ̀ sọ pé kí ni mo fẹ́ ṣe pé ẹni jọgá tí wọ́n fẹ́ jọgá tí àbí nǹkan kan lẹ́mìí wọn kájọ clear doubt ń bẹ tí ìbá ṣe bẹ́ẹ̀ ni àwọn eléyìí ò gbé dání jù rọ̀ lọ. Wọn ọ̀dẹ̀ tún mọ̀ ju bó làwọn ó ṣe lóko láàrin ara wọn lọ. Kódà wọn tún lákìísí wípé ní ọ̀dà pé látìgbà tí tara lọ́run ti dé tó ti gba mọ́tò òun lọ́pọ̀lọpọ̀ wọn náà ti ń wọ́pù tó wọ́sùn pé bó lòun náà ṣe rí kìíní kan gbà lọ́wọ́ àwọn tó kù òun. Nígbà tó oṣù wọn náà sì mọ̀ gbogbo ẹni tí ọba ti lẹ́sìn tí ó sì ní ìmọ̀ kan nínú ẹ̀sìn tó jinlẹ̀ ẹ̀sìn tó lóun ṣe tó jinlẹ̀ tí ń darí ẹ̀ tó yẹ pé ní ẹ̀sìn wọn ò pèpè sí di ìpáyà kò sẹ́nìkan tí wọ́n ń páyà wọn ọ̀lọ́lọ́ nǹkan tí wọ́n ń bẹ̀rù àwọn igi ọ̀pẹ gangan tó kójọ yìí náà ni wọn ò bẹ̀rù wọn mọ̀ kó tó agbára kankan ṣòro àwọn tí ọba ti ní nǹkan tí ń darí wọn tí wọn ọ̀lọ́lọ́ tí wọ́n bẹ̀rù kò sí nǹkan tí wọn ò lè máa dánwò ó ti yẹ báyìí nísìnyí wọn bùkátà sí irú nǹkan báyìí àmọ́ ẹni tó bá jẹ́ mùsùlùmí tí irú nǹkan bẹ́ẹ̀ lè máa dárò júlẹ̀ fún náà la fẹ́ kílẹ̀. نعم أيمكن ألا يوجد إلا قطيفة واحدة كلمة قطيفة حمراء وانا كويس لك أيوة كويس صورة نو أي وزبين أيوة كنا نيو أجي استدي topic كده توكو topic كده وانا نيبيني let's agree to the fact that he didn't steal the red pants but why do they bury him with the pants red velvet oya ẹgbẹ́ ọ̀nà sí mike ẹgbẹ́ ọ̀nà tọkọ ẹ̀dá máa sọ lẹ́ẹ̀kọ́ pé ní sọ̀rọ̀ ọ̀rùn wípé nínú ayé ànábì nígbà wọn kò tí fẹ́ yọ kan torí hadith ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ o ẹni pé hadith mu tí àfa wa Nasa'i tó gbà wá àwọ̀ sọ fún pé Imam Nasa'i nìkan ló gbà wá Imam Muslim àná gbà wá ní Sahih wọn àfa wa Imam Tabari nínú Tarikh wọn àwọn náà gbà wá oye báyìí nísìnyí so qatifatu hamra kẹ́límà yẹn ìdóhùn nìkan náà ló wà nù ayé tí ìbá ti sóhun nìkan ó possible dáadáa kí ọmọ ìdẹ pé kìí ṣe yún ọ dájú dáadáa pé ní kí ló kìí ṣe yún ẹlẹ́ẹ̀kẹta ni pé ní alladhina iftaqadu al-qatifata ya'rifunaha àwọn tí wọ́n ń wá kọtífà yẹn nínú ogun Badr wọ́n dá àmọ́ náà ṣe wà wa in ifturida annaha nafsu al-qatifa tó bá tiẹ̀ wá sọ pé tó bá ṣẹlẹ̀ pé ní the same kọtífà wọn náà nìyẹn red velvet yẹn náà ni ìwọ̀n wọ̀ láàrin wọn Ànábì máa tẹ́lẹ̀ láàrin wọn falam yakul wahidun minhum innaha hiya al-qatifatu al-mafquda fi ghazwati Badr àwa gbọ́ kẹ́nìkankan nu wọn tiẹ̀ wá sọ pé ní red velvet tí wọ́n wá lógun Badr rèé o lal muslim la sahabi àrí sahaba kò sọ bẹ́ẹ̀ wala al-munafiq àrí munafiq kan kò sọ bẹ́ẹ̀ wala nasrani wala yahudi wala mushrik àti kristẹni ni o àti jíù ní gboro Madina ni o kódà táwọn mushriki ẹlẹ́bọ tán bẹ ní gboro Maka náà ààrẹ nìkan kan nù wọn kọ́ wá ní pé ní kọtífà tí Muhammad wọ̀ yìí o òun náà wá lógun Badr sàǹpá àwọn eléyìí ọmọ tí wọ́n ṣe torí kí láti tọ́pọ̀ Ànábì máa wọ̀ òun náà rí ọ̀n fáwọn sọ pé ní Imam Nasa'i nìkan kọ́ ló gbà wá náà qala Ibn Ishaq afa Ibn Ishaq tani kọ́ wà Tarikh Imam Tabari ó ní pé haddathani al-Husayn ibn Abdillah عن عكرمة عن ابن عباس رضي الله عنهما قال كان الذين نزلوا القبر àwọn tí wọ́n sọ̀kalẹ̀ sínú sàárè Ànábì gbà tán fẹ́ sin ọkà wọn فذكرهم سوى العباس ọkà wọn kò ka bàbá rẹ̀ al-Abbas mọ́ وقد كان شقران حين وضع رسول الله صلى الله عليه وسلم في حفرته sọ̀hábà kan bẹ nínú àwọn ọmọ ọ̀dọ̀ Ànábì náà pẹ̀lú Shaqran nígbà tí wọ́n gbà Ànábì sínú sàárè akhadha qatifatan hamra ọlọmọ kọtífà kan red velvet magbawo qad kana rasulullah sallam yalbasuha wa yaftarishuha Ànábì máa wọ̀ Ànábì tún máa tẹ́lẹ̀ oríbá nísìn ó ti di nǹkan tó gbajúmọ̀ láàrin wọn tó bá wá sí pé òun bá ní àwọn wà ní sọ̀rọ̀ àwárẹ́ nìkan tó pé ní kíní òun ní táwọn wá ń jọ sí o ẹtùmọ̀ pé àwọn eléyìí àní ò sí ẹ̀sìn kankan tí ń darí wọn kò sófin nǹkan tí wọ́n tẹríba fún sáwọn igi ọ̀pọ̀ tó ń tẹríba tán láwọn sì wọn àti kan gbáṣọ eégún ká máa pariwo Ṣàngóhùn àwọn yìí ò ní nǹkan kan ṣe nú ayé wọn ní nǹkan kan wọn lórí pa kankan lẹ́mìí wọn so kò dé kí wọ́n ní kinní kan tí wọ́n ń bọ̀wọ̀ fún
ní o kò ṣe ní tì wọ́n lẹ́nu àti tì wọ́n lára láti má lè parọ́ àbí láti dúró lórí irọ́ àti láti má ṣẹ̀sìn rọ́. So Anabi máa wọ̀, Anabi máa tẹ́lẹ̀ fadafanaha ma'ahu fil qabr, ọwá jù sínú sàárè Anabi kọ̀ọ̀kan máa Anabi ẹgbọ́n tó ní wa qala wallahi la yalbasuha ahadun ba'dak. Kọ̀tífà yìí mo fọ́lọ́n búra ẹnìkan níwọ̀ lẹ́yìn wa Anabi sallallahu alayhi wa sallam. Ọya ẹ̀tẹ́ sọ báyìí fa in kana sukutuhum min khawfin fi hayatihi sallallahu alayhi wa sallam, káláwọn tá a wí yìí wípé wọ́n dákẹ́ pé ẹ̀dá dákẹ́ Muhammad àwọn ọ̀dọ́ rẹ̀ wọ́n lè pa wọn o, tí wọ́n dákẹ́ lójú Anabi. Sọ ọmọ pé lójú ẹ̀ náà làwọn mùnáfíkí wọn ti jáde wípé bóyá Anabi ló mú kọ̀tífà wọn, ní bóyá Anabi ló mú kọ̀tífà wọn, tọ́lọ́ sì dá wọn lákẹ́ tí wọ́n dẹ̀ wí máláyé wọn. So àwọn tí wọ́n lè dákẹ́ ń gbà wọn ọ̀dà ká ní pé Kùránì sọ padà wọn fi dákẹ́ wọn bẹ̀rù Anabi tó fa kayfa bihi wa qad mat, Anabi padà kú. Wa inna alladhina irtaddu zaman Abi Bakr, àwọn tán láwọn òṣè Islam mọ́ láyé Abubakar nígbà tí Abubakar di khalifa, wọn láwọn òṣè Islam mọ́ tí wọ́n láyé tí wọ́n lè pa òṣè Islam mọ́. Waqtahamu al-bayta ala Uthman wa hasaruhu thumma qataluhu, àwọn tí wọ́n wá sílé mọ́ Uthman tá padà pa Uthman tí wọ́n láyé tẹ́lẹ̀ ṣerú nǹkan bẹ́ẹ̀. Wa inna alladhina kharaju ala Aliyin, àwọn tí wọ́n jáde against Ali, àwọn tán rebel against Ali. Walladhina kafaru sahabata ba'da sallallahu alaihi wasallam, àtàwọn tí wọ́n kóra wọn jọ tánà sọ̀hábà Nabi pé kèfèrí ni wọ́n lẹ́yìn Nabi. Tí gbogbo àwọn eléyìí qadirun bá wọn tí wọ́n láwọn òṣèlú Islam mọ́ tí wọ́n bá sọ tí wọ́n, àwọn tán pa Uthman ló sọ, táwọn ọba sọ tí wọ́n, àwọn tán rebel against Ali ó sọ, táwọn ọba sọ tí wọ́n, àwọn tán kóra wọn jọ tán pa àwọn sọ̀hábà Nabi kèfèrí ó sọ. Àwárẹ́ nìkan kan nù wọn tó wá lè padà resurrect mátà Kọ̀tífà Hamra. Ọ̀gbọ́sẹ́ wípé Anabi tẹ wá ń wọ̀ láàrin wọn gbà wọn, Anabi máa tẹ̀lé ọkọ̀ lùpọ̀ dákẹ́ wọn lè sọ̀rọ̀ wọn bẹ̀rù Muhammad. Nígbà Muhammad kú orú àwọn oríṣiríṣi ń tán padà sí ẹ̀hún, ààrẹ nìkan nù wọn tí ó yà dárú tí ó lè sọ pé ní bẹ́ẹ̀ náà ni red velvet tí wọ́n ti bí Anabi padà ń wọ̀ padà ní àwárí nù wọn. Ẹ̀sìn pé ní eléyìí kọ́ yóò máa fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ wípé ní àìṣerú nǹkan bẹ́ẹ̀ ìtìhámù jọ́sí táwọn mùnáfíkí ṣe ohun tí wọ́n parọ́ rẹ̀ bá Anabi ohun irọ́ ní kò fẹsẹ̀ múlẹ̀. Ìwọ gan náà fúnra rẹ̀ òpùrọ́ wá ní ọ. Ẹ̀yin ò bá wọn alhamdulillah adúpẹ́ fọ́lọ́run. Àfáà Shaqran tó sọ hábà Anabi lọ́jọ́ mọ́ ọ̀dọ́ ni ọ sọ orísìn tó fi jù sínú sàárè Anabi kí ló wí ó ní wallahi la yalbasuha ahadun ba'dak, mi ìfẹ́ kẹ́nìkan kó tún máa wọ́ sọ ilé ìwọ Muhammad torí sínú tó fi jù síbẹ̀ lọ́fà tá a fi ráwọn Shafi'iyya àfi àfáà àwọn tó bá rí nìkan táwọn sọ wípé ní àgbà kò sí lẹ́tọ̀ọ́ ká ṣe òkú tán ká tó wá gbé aṣọ kan sábẹ́ aṣọ tó pé àfi sí òkú kọ́kàn wọn máa dẹ́gbẹ́ àwẹ́sì ẹ̀. Wal haqqu ma qala lórí gbìyànjú wọn báwọn náà. Ẹlẹ́ẹ̀kẹfà ni wípé ní ẹnì kan sọ nú ọ̀rọ̀ rẹ̀ pé ní let's accept the fact àbí ó ní let's agree to the fact, ó ní ẹjẹ́ káwọn gba òdodo. Allah alhamdulillah adúpẹ́ fọ́lọ́run. Ọlọ́run ti sọ náà Al-Qur'ani, Ọlọ́run wa laqad na'lam innahu la yahzunuka alladhi yaqulun Muhammad, àti mọ̀ pé ní táwọn ọ̀tá rẹ̀ àwọn ọ̀tá Ìsìlámù ń sọ ohun yóò mọ̀ bá wa Nabi nú jẹ́. Fa innahum la yukadhibunak, àmọ́ wọn lè gbọ́ Muhammad yọrọ walakinna adh-dhalimina bi ayati Allahi yajhadun, ohun àmì Ọlọ́run lára Muhammad náà kan deny. Allahu akbar. Ẹ̀rí pé tó ń deny náà ẹgbọ́ ó let agreed to the fact that Allah káwọn sọwọ́lẹ̀ fún òdodo pé kí ni òdodo pé Anabi ò jí red velvet ẹgbọ́. Sòwọ́n náà padà sọ bẹ́ẹ̀ padà gbà bẹ́ẹ̀. Àdúgbò fọlọ́wọ́n ọba wa ẹ̀yìn ọba wọn. So bó ṣe jẹ́wọ́ òun ọjẹ́wọ́ òun náà padà gba òdodo tí mùsùlùmí gbà tí wọ́n dẹ̀ ládìí ọkàn rẹ̀ sáà Anabi wọn. Gbogbo tó bá kù nù ọ̀rọ̀ yìí tó ti pa ni o àti tí ó mọ̀ pa máa Anabi àmọ̀ pé ní àwọn ọ̀rọ̀ wọn ò rí bẹ́ẹ̀. Báyìí náà wọ̀nyá àkìlò muslim mimman yarawna ala shay, àwọn tó bá jó ní déédéé náà táwọn obìnrin rẹ̀ pé sóòótọ́ ọ̀rọ̀ wọn lè wọ́n ní kìíní káwọn ṣe lákàyè pẹ̀lú rẹ̀ tó bá nígbàgbọ́ pẹ̀lú Anabi yóò wà lékún nígbàgbọ́. Naam, bákan náà ní wípé ní kí irú eléyìí wá máa takú kọ́ máa pè é ní pé pátákópá nítorí ìrújú tó fẹ́ dálẹ̀ àtàwọn táwọn náà ń gbà yóò máa sọ fún wa wípé ní azeik yíyẹ ẹsẹ̀ ìfẹ́ ẹnu àánú gbogbo ẹ̀ ló ti sí ọkàn ọ̀gbẹ́ni yìí dé àtàwọn tó bá dàbí irú rẹ̀ náà torí wípé ní al-Qatifatul Hamra èdè Lárúbáwá ni wọ́n fi sọ àbí nínú mọ́jámù dictionary Lárúbáwá ló ti kà wípé ní pátákópa ní túmọ̀ sí. Níbo ló ti rí kọ́lọ̀ mú wa
ìwọ gan o gbọ́ àtàwọn tẹ́jọ kúra ẹjọ́ ẹ̀ gbọ́ lárúbáwá tó wà ká mọ̀ wá sọ àwọn àfáà lárúbáwá tó ti kọ dictionary lárúbáwá lè mú wọn jámù dictionaries àwa ní bí mo ṣe kéré mọ̀ yìí mo lè tó jẹ́ 40 volume mo nílé 60 volume mo nílé 2 volume mo nílé 6 volume mo nílé ká máa sọ ní ìyàwó tó 40 gan pẹ̀lú eré rẹ̀ gbọ́n ṣe ni a ṣe eré kó tíra jọ nítorí irú ìta afẹ́ mọ̀ ní mẹ́sìn àti tí ìrìn bá múrù jùdé ká lè mọ́ yanjú ẹ̀ náà ni wallahi alhamdu wal minna a fi ṣe gbéraga a fi ń dúpẹ́ fọ́lọ́run ni fil arabiyya lédè lárúbáwá kí náà ń pè pant wọ́ọ̀dù pant yẹn ó máa kó nǹkan rẹpẹtẹ sínú aláwọ̀kọ́ a lè pè ní asiriwal trouser a lè pè ní tọ́ọ̀l a lè pè ní bí short nika wọ́n tún máa ń pè ní orúkọ kẹ́mbẹ̀ tán mẹ́ gbogbo àwọn orúkọ wọn pátápátá àwa gbọ́ ọkọ̀ fẹsẹ̀ múlẹ̀ rí láyé Ànábì wọ siriwalu trouser ọgbọ́ Ànábì ò wọ trouser rí láyé belé tí ó wà wọ pátákùpá alhamdulillah rabbil alamin belé tí ó wà wọ pátákùpá ó dẹ̀ fẹsẹ̀ múlẹ̀ nù takà pé Ànábì máa wọ̀ ìtumọ̀ tẹ́lẹ̀ lápò mélòó pátá tí yẹn fẹ́ tẹ́lẹ̀ àádọ́ tó fẹsẹ̀ múlẹ̀ bákan náà pé ní Ànábì ìmọ̀ sí kí ní máa wọ̀ ìmọ̀ tẹ́lẹ̀ láàrin àwọn sàhábà Ànábì tó kù ìdán èyí tán fi sànábì kìí sí èyí tí wọ́n sọ lógun Bádìrì yẹn tógun Bádìrì yẹn dẹ̀ níyì àwọn tí wọ́n sọ adúgbò ìwọ́n náà gbọ́dọ̀ pé ní kẹ́ẹ̀gbà wípé ní kò jí kẹ́ẹ̀gbà òdodo wípé ní kò jí òdodo nípa Ànábì ò jí kí wọ́n lè wá ń parọ́ fáwọn èèyàn sí àmì ẹ̀pàrọ̀ tí wọ́n tẹ́ fẹ́ jẹnu ìtẹ́sìn lé káàkiri náà nù ni ẹ̀pàrọ̀ nítorí bí ń dùn yín bọ́n ṣe mọ̀ pé báyìí ṣe mọ̀ pẹ́lẹ́ bọ ni tẹ́lẹ̀ ń kó nú ẹ̀sìn ẹbọ táǹkò nú ẹ̀sìn mùjẹmùjẹ táǹkò nú ẹ̀sìn máa lùyẹ́ lùkulù mọ́ bá àwọn sọdún táǹkò nú ẹ̀sìn ká máa fìyàn bọ́rí táǹkò nú ẹ̀sìn ká máa fìyàn sí kiri ká máa fìyàn sí ògùn owó táǹkò nú ẹ̀sìn ká máa bọ́ omi ìdọ̀tí àtàwọn wọ́nranwọ̀nran ni wọ́n kò nú ẹ̀sìn ká máa wíṣ tó jẹ ká láwọn ṣẹ́ bọ́ wọ́n bọ́ sínú ọ̀làjú àtòrí pípé Islam wọ́n kò lẹ́sìn ìdọ̀tí gángan ọ̀gbọ́n Yorùbá ni wọ́n ní iṣó inú ẹ̀kú àrùnmọ́ra fẹ́gún subhanallah ẹ̀wọ̀n táǹpé ndí ọ̀gẹ̀dẹ̀ táǹpé lémèrè ẹ̀wọ̀n omi táǹpé lọ́sùn náà gbogbo ìdọ̀tí àtògún ní ìdọ̀tí àti Ṣàngó gbogbo ìdọ̀tí gẹ́gẹ́ so kí a bọ́ sínú thaqafat al-Islam wa taharat al-Islam kó bọ́ sínú thaqafa ọ̀làjú Islam ní wọ́n ń dùn ẹ̀ káwọn lá wọ́n fi ń pariwo káàkiri sí ń parọ́ alhamdulillah rabbil alamin òun ti ní káwọn accept fact káwọn agree sí òdodo pa Ànábì òmu ọwá ní kí ló fà tàbí sànẹ́bì pẹ̀lú kọtífàtù hamra aṣọ fún ọ nísìn kọtífàtù hamra tán pè ní pátá tẹ́ pè ní red pant yẹn lárúbáwọ̀ ọmọ tí ń jẹ́bẹ̀ láyé Ànábì kódà kẹ́límà bintọ́ọ̀lù siriwali jùbà tipẹ́tipẹ́ àmà Ànábì ọwọ́ rí belé bintọ́ọ̀lù náà padà mọ̀ àtàwọn míì náà nínú àwọn nǹkan táwọn pé asiriwali tahtaniyya ìsòkòtò kékeré tán máa wọ̀ sábẹ́ iná nikas gbogbo orú nǹkan báwọn Islam àwọn lárúbáwọ̀ tí ẹ̀mọ́ tipẹ́tipẹ́ ká máa wá sọ Ànábì siriwali tó wá látàrí Ànábì gan Ànábì ọ̀wá wọ̀ alhamdulillah tán fabuhita alladhi kafar níbo lẹ ti wá rí kó jẹ́ pátákọ́ká ẹwàṣẹ́gẹ̀ àwọn dìdì nìkan tán níbi bóyá jí fún ìyàwó rẹ̀ subhanallah yóò wá jí yóò tán máa wọ̀ á ní pé yẹ líbàṣù ayé máa wọ̀ ni ẹ̀yin sọ ti ń pẹ̀lú ìfẹ́ nínú kò sẹ́yìn tó fẹsẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ nítorí wọn máa tẹ́ ẹlẹ́ sí ẹ̀ máa tẹ́ pátálẹ̀ ẹ máa ṣe làákà ìpẹ̀lú tẹ́ bá máa pa alhamdulillah mùsùlùmí òdodo àwọn eléyìí ò lè múrù ju wa àwọn eléyìí tẹ̀ ní wọn ní tán fẹ́ sọ tí ń darí wọn nú ẹ̀sìn ọ̀sẹ́sìn ẹ̀sìn tán ṣe gan irọ́ ni gbogbo tán kó tó ń bẹ̀ irọ́ ni ní tán pè ní mọ̀ tán fẹ́ tako Islam yìí náà irọ́ gbogbo wọn náà ti rí báyìí di Ọlọ́run ọba rẹ̀ wọ́n máa dúpẹ́ fọ́lọ́run kó ṣe ọ́ ní mùsùlùmí Ọlọ́run gba Islam lọ́wọ́ wa o àwọn adúpẹ́ fún Ọlọ́run wípé ní ìwọ ló kún wọn gbà tá àtọrọ mọ́ gbà lọ́wọ́ wa láíláí. Assalamu alaikum wa rahmatullahi.